ètò àgbọ́yé ẹ̀sìn Islam èyí tí wọ́n ṣe ní ìrántí Alhaja Elizabeth Babatunde ilé Gànbọ̀rọ̀ Àbọ̀rẹ́rìn lẹ́rùwà nípínlẹ̀ Ọ̀yọ́. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Èyí ni ètò yín, ètò wa àgbọ́yé Islam, ètò tí a lè dé ìgbé kalẹ̀ ní ìrántí màmá wa màmá àlùbáríkà ọlọ́mbanìkẹ́ màmá ọlọ́mbanìforíjì màmá. Màmá tí mò ń pèrè rẹ̀ ní Alhaja Elizabeth Babatunde ilé Gànbọ̀rọ̀ Àbọ̀rẹ́rìn ní Èrúwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa níbí yìí. Lónìí lágbára náà bá àwọn dókítà wa wọ́n tún ti wá láti ìlú Ògbómọ̀ṣọ́ ìsàkó gbogbo ìgbà ọlọ́run bò ní jẹ́ kí ọ̀rẹ́ yín lórí àgbọ́yé Islam náà ni o yẹn lórí àkọlé tíra ìtẹ́nbá ní tukọ̀ rẹ̀ tí ń ṣe àlàyé rẹ̀ fún wa láwẹ́ ìyẹn kìtàbù tawhid nínú Fathul Majid ní àwọn ustaadu wa náà ti bá ní bu omi ọgbọ́n òye ìmọ̀ tí a fi ń gbìyànjú láti fọ ìmánì ẹnì kọ̀ọ̀kan wa láti fi fọ̀ mọ́ ọlọ́ọ̀bá kó jẹ́ kí alágbòye ká gbọ́n tí wọ́n wí kó jẹ́ kí a gbọ́n òye dáadáa. wọ́n tún máa tẹ̀síwájú tí ẹ gbàgbé níjẹjọ ọ̀rọ̀ nípa Ànábì Ibrahim alayhi salatu wa salam òní ẹ̀mọ̀ sọ nípa bí Ànábì Ibrahim bó ṣe ń páyà kó wọn tún dẹ́lẹ́bọ̀ kí ọlọ́wọ́n bá àtẹ̀mí àtàwọn màmí bí àjìnà tẹ́fẹ́tẹ́fẹ́ mẹ́jà lè ṣe bọ̀ sọ́lọ́wọ́n bá tọ́wálí bẹ́ẹ̀ ọ̀sàkùtẹ̀ wà níkàlẹ̀ láti máa tún máa bá ní tẹ̀síwájú nípa ètò náà falyatafaddal Sheikh mashkura. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. mustami'i al-kiram assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam. lẹ́yìn ìgbà tí afa tó ń ṣàlàyé fún wa nípa tawhid láti mú ọ̀rọ̀ tí anabi Ibrahim alayhi salam tó sọ wá nínú àdúrà rẹ̀ pé wajnubni wa baniya an na'buda al-asnam ìwọ Ọlọ́run bí èmi àti àwọn ọmọ mi jìnnà sí ká máa jọ́sìn fún àwọn òòṣà. a sì ti ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ lábẹ́ àyà yìí ṣùgbọ́n ká tó tẹ̀síwájú àfikún kan pàtàkì lórí àyà yìí ni pé àsìkò tí anabi Ibrahim alayhi salam tó ṣàdúrà yìí kò dá sí fúnra rẹ̀ nìkan ó tún ṣe tàwọn ọmọ rẹ̀ mọ́. ẹjẹ́ àtàrà eléyìí ká fi kẹ́kọ̀ọ́ ká fi kọ́gbọ́n. àwọn ọmọ wa tó bá dára fún wa ó dájú pé orí pa pọ́ dáa fún àwa náà rí láyé àti lẹ́yìn ìgbà tá a bá kú. tó bá sì kù díẹ̀ káàtó fáwọn ọmọ wa orí pa kíkù díẹ̀ káàtó yìí ètò dájú ni pé àwa náà rí lára wa bóyá ń bẹ láyé àbájẹ́ kú. gẹ́gẹ́ bí anabi Muhammad sallallahu alayhi wa sallam ti ṣe fi yé wa ibi nínú dáadáa tí máa ṣẹ́kù fún yàn tí wọ́n tún máa kọ́ ládàá rẹ̀ fún yàn lẹ́yìn ikú yàn. nǹkan mẹ́ta àtànàbí sọ nínú hadith nínú rẹ̀ ní waladan salihin yad'u lahu ọmọ rere ọmọ dáadáa tí máa ń ṣàdúrà fòbí rẹ̀. ọmọ ìsì ṣàdédé ọmọ dáadáa àyàfi látàrí ìyànjú àti àdúrà eléyìí tí òbí bá ṣe fọ́mọ. ó dájú pé ibi tí àdúrà òbí kálukú tó gbàdé lára rẹ̀ ìní kálukú bára rẹ̀ lónìí. sàdúrà lẹ́yìn náà ṣe fáwọn ọmọ yín àbí pìlẹ̀ ṣe fún wa. anabi Ibrahim alayhi salam ni ó sàdúrà fún ara rẹ̀ kó tún gbàgbé àwọn ọmọ rẹ̀ nítorí pé àwọn ọmọ àwọn náà ní ọ̀pákùtẹ̀lẹ̀ fún àwọn òbí kò sì ní fẹ́ kí jẹjẹrẹ kan kọ́rọ́nà débi ọ̀pákùtẹ̀lẹ̀ òun. ìdí nu tó fi jẹ́ pé àdúrà ni wọ́n máa ṣe fọmọ wọn pé èmi àti àwọn ọmọ mi ò Ọlọ́run bá gbé wa jìnnà síbi ká máa ṣẹbọ fọlọ. ìwọ olùtẹ́tí gbọ́ mi ọ̀wọ́n wọn náà já wọn díẹ̀ kọ́ mọ́ má ti ṣèkà ìṣèkà máa ṣépè fún. kọ́dà ẹlòmíì níbi tí pípọ̀ dé lẹ́nu rẹ̀ dáadáa gan lọ́mọ ń ṣe ó sì tún ṣépè fún lórúkọ kó ń ṣàdúrà fún nítorí pé ìpè ti ba inú ẹ̀ jẹ́. àdúrà ni ẹjẹ́ a máa ṣe fáwọn ọmọ wa torí pé gẹ́gẹ́ bí òwe Yorùbá wọn ni yóò ṣẹkọ̀ṣẹ́ àdúrà sàn ju ìpè lọ. ẹjẹ́ àwọn ọmọ arántí àwọn ọmọ wa pẹ̀lú àdúrà. ó sì sí bọ́mọ ó sì yá pàǹlẹ̀ ó sì bí ó sì yá garawa tó ṣe gbé àdúrà kò ní í ṣe kọ́rọ́ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. ẹ má pè láti dọ́tà àti ń bẹ lọ́n fún àdúrà ọgbà ẹ̀yìn gangan lẹ́jẹ̀ pé nǹkan dínà kádùn ọgbà nù. torí pé ọ̀kan nínú tí máa mú kádùn ọmọ gbà kò náà ní kéèyàn ọmọ gbà tó tọ́tún ti ń bẹ lọ́n Ọlọ́run ọba gbàdúrà mi. àdéhìí fi yé wa gbé sísọ bẹ́ẹ̀ kó máa ń kọ́ dínà kádùn ọgbà. lẹ́yìn eléyìí àfọwọ́ni tíra wa mú hadith kan wá fún wa. ó jẹ́ hadith
حديث رافع ابن خديج رضي الله عنه وكان صحابة النبي محمد صلى الله عليه وسلم إنه حديث إمام أحمد تبدادي أتي الطبراني أتي بيهقي بأن النبي محمد صلى الله عليه وسلم قل إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر. قالوا وما الشرك الأصغر يا رسول الله؟ قال الرياء. يقول الله تعالى يوم القيامة إذا جاز الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء. حديثي قد يوكان إنه حديث تقاكبه يجب أن حديث يوكناني إنه وراء النبي محمد صلى الله عليه وآله وسلم. حديثي إني أدسوا الله إنك أتولى الله كما با ونجبا ملارو جفنين وهناني سبسولون ni ẹbọ tó kéré. Àwọn sàhábà ní ẹbọ tó kéré tó bọ̀ lẹ́rù fún wa yìí kí a ní í ṣe. Ànábì ní ntí ṣe náà ní kárí mi nítorí pé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama tó lọ́n bá gbé wa dìde ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó bá sàwọn èèyàn lẹ́sàn-án lórí iṣẹ́ tó ń gbélé ayé ṣe yóò wá sọ fáwọn oníkárí mi àwọn ń ṣe árí mi bí ẹ lọ bá àwọn ẹni tẹ́ ń ṣe àṣehàn sí nílé ayé àwọn tẹ́ ń ṣe kárí mi sí nílé ayé ẹ lọ bá wọn bóyá ẹtì ẹ̀rí ẹ̀sán sẹ́yìn gbà lọ́dọ̀ wọn sẹ́mi pa àwọn ẹlẹ́sẹ̀ fún kì í sọ́nà ẹ̀yìn ẹ lọ gbẹ̀sán tìyín lọ́dọ̀ wọn. Àdéhìí yìí ó tọ́ka sí àwọn ẹ̀kọ́ tó pọ̀. Àkọ́kọ́ kí ni nǹkan tí wọ́n ń pè ní ṣe àrími àṣehàn òun náà ni gbogbo téèyàn ṣe tẹ́lómi ò lè bá àríyàn kó lè bá yíyàn eléyìí ni wọ́n ń pè ní ṣe àrími. Gbogbo tó ṣe kó lè bá àrí ọ kó lè bá yín ọ kó lè bá gbósùbà fún ọ kó lè bá máa kan sára sí ọ eléyìí ni wọ́n ń pè ní ṣe àrími. Ìwà burúkú pátápátá gbáà níwà yìí ṣe kìí ṣe ìwà tó dáa kìí sì ṣe ìwà tí máa jẹ́ kíta ní ọ̀dà aláyé. Ó ṣe kó lè bá àrí ọ kó lè bá yín ọ ó sì tún bẹ nínú rẹ̀ ọ̀ṣọ́ kó lè bá gbọ́ kó lè bá gbósùbà fún ọ eléyìí wọ́n ń pè ní at-tasmi' ọ̀ṣọ́ kó lè bá gbọ́ kó lè bá gbósùbà fún ọ eléyìí. Ẹ wá rí ìgbà míì èèyàn máa ṣe nǹkan kó lè bá ríyàn ṣùgbọ́n pẹ̀lú èrò ibi tí wọ́n bá ríyàn kó wà ó kọ́ sí èèyàn nínú dáadáa téèyàn ṣe eléyìí kìí ṣe sí àrími ni wọ́n ń pè gẹ́gẹ́ bí olùkọ́ni tó ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ó ti kọ́ wọn ní theory aspect tẹ̀kọ́ tí ń kọ́ wọn yẹn ó sì ṣe kó jẹ́ pé ó ti yí apá kan nínú àwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kó ṣe é pé kò yí àwọn míì nígbà tó bá fi practical tó bá fi kún theory ẹ̀kọ́ yẹn yóò jẹ́ tó wọ orí àwọn ọmọ dáadáa. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ wa pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àti gbogbo ǹṣe á rí i pé yàtọ̀ sẹ́kọ̀ọ́ tí ọmọ ń kọ́ ní theory wọn á tún máa kọ́ wọn ní practical. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀sìn tàbá ń ṣàlàyé fúnra wa ní gbólóhùn ẹnu ó sì ṣe kọ́mọ̀ yí apá kan nínú àwọn ẹni tá à ń ṣàlàyé fún ṣáájú kó tó dípa ṣàlàyé rẹ̀ fún wa bá ti ṣe ṣe láwẹ́láwẹ́. Ìdí nìyí tó fi jẹ́ pé àlọ́ àlátẹ̀rí yìí ọ̀pọ̀ àìmọye èèyàn ló ṣe pé tẹ̀ ń bá ti ṣàlàyé fún wa báwo láti ṣe máa ṣàlùwàlá oníkálukú ọmọ mi gbárí pé ń tẹ̀ ń wí yí òun sì ti gbọ́ yé dáadáa ṣùgbọ́n gbàtẹ́ bá gbé àgẹ́fẹ́ nìkan kan tẹ́ ẹ̀rọ mi sí tẹ́wá ní kó ṣàlùwàlá kárí lórí àlàyé tá a ṣe ṣáájú ẹ rí i pé ọ̀pọ̀ sú àwọn ẹni tẹ́ ṣàlàyé fún èmi ò fìdí rẹ́mi tó ṣe pé yọ hàn sí yín wípé gbogbo àlàyé tẹ́ ṣe ẹ̀kan sí náà ni kò yé wọn. Ṣùgbọ́n nígbà tó bá ṣe pé ẹ̀yin tẹ́ fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ gbàgbé síwájú ẹ̀yin náà ń ṣe àlùwàlá yìí ẹ̀ wá ń ṣe lọ́kọ̀ọ̀kan láwéláwé wọ́n rí bẹ́ẹ̀ tí ṣe ń ṣe yóò rọrùn fún wọn láti wà àwòkọ́ṣe yín tó kọjá wípé ẹ̀ka ń ṣe lálàyé lọ. Eléyìí ló fà á lọ́nà wọn bá fi sọ fún wa nípa Ànábì sallallahu alaihi wa sallam pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àwòkọ́ṣe rere máa ń bẹ fún yín lára Ànábì Muhammad sallallahu alaihi wa sallam nítorí wípé ọlọ́run bá ọ̀kà sọ Al-Qur'ani kalẹ̀ igbá wa ni ká máa yẹ̀wò ká máa wá ní tàǹbà wa ìdájọ́ tàǹbà wa nínú rẹ̀ ṣùgbọ́n ṣe ló tún bá Ànábì pẹ̀lú ẹ̀ wípé ẹ máa wà àwòkọ́ṣe bẹ́ẹ̀ ti ṣe Islam yìí lára Ànábì Muhammad sallallahu alaihi wa sallam torí ẹ̀ ló ṣe jẹ́ pé Ànábì ṣe sọ́lá ìgbà tó parí sọ́lá ti táwọn sàhábà ń wò ó dúró láyè tó ga kìí sì dúró láyè tó ga sí ti àwọn máàmù àyè títí máa dúró ọ̀dọ́gba pẹ̀lú tàwọn máàmù eléyìí ó múni mà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí wa gbogbo ẹ̀rí báyìí tí lè máa mú odò yọ̀rọ̀ aga ju tàwọn èèyàn yòókù lọ eléyìí ọ̀tàkùn ṣẹ̀ríà ọba tó fi ṣẹ̀ríà mú wa kò bá mu àyè lè máa mú àti tàwọn máàmù tó wà lẹ́yìn rẹ̀ yọ̀ dọ́gba tẹnìkan gbọdọ̀ ju tẹnìkan lọ nítorí kíni torí pé sunnah Nabi sallallahu alaihi wasallam fi hàn wá nínú hadith eléyìí tí Abu Dawud tó gbé jáde àti àwọn míì nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí Ibn Abi Shayba
kò bá súnà mu káyè lè má mú kọ́ ga ju tàwọn máa mú lọ ṣùgbọ́n kò sí tó burú kí máa mú dúró láyè tó ga ju ti lè má mú lọ bí àpèjúwe kápẹ́ ìmáàmù bẹ́ẹ̀ sálẹ̀ àjàkíní àjàkejì kẹta àwọn máa mú náà tó síbẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pé títò ta tó síbẹ̀ kò bí ìgbéraga sí wa lọ́kàn. máàmù làwọn tí wọ́n ń kírun lẹ́yìn ìmáàmù. bẹ́ẹ̀ ni lárúbáwá rẹ̀ ni máa mú so eléyìí túmọ̀ sí pé ayé tiwa tó bá ga ju ti lè má mú lọ látàrí pé a tò sí àjàkíní kejì kẹta eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pé kò sí lọ́kàn tiwa náà pé nígbà tó ṣe pé àwa ju lè má mú lọ àgà jù lọ torí ẹ̀ lè má mú ṣe níwà sálẹ̀ káwọn ọmọ àti orí rẹ̀ mọ́lẹ̀ tí ò bá ti sí lọ́kàn wa bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n á rí àyè lè má mú tí máa ga tí máa ga tí máa ga kò sí tó dáa nínú rẹ̀ ọ̀tà kò fi ṣẹ̀ríà kódà gan lọ́pọ̀lọpọ̀ àyè irú ipò tó bá ń to lè má mú sí gẹ́gẹ́ báwọn ni lè má mú lò ẹ rí i pé ayé tiẹ̀ yóò ga kọjá àbíkí àfọ̀ ó lè jẹ́ pé ayé tiẹ̀ ó lè ga tó tébù tí wọ́n fi ń kọ̀ nítorí àti ṣàfihàn pé ìmáàmù òdìdí ìlú lèmi èmi ẹsẹ̀ ìmáàmù Jamiu lásán ìmáàmù òdìdí ìlú lèmi Jamiu mi náà ẹ rí i pé tí ó tún ga ju ti ráàtì bì lọ tó gbogbo ilé ọ̀tà kò súnà Ànábì sallallahu alaihi wasallam ẹnìkan wá ní tí irú ẹ bá ṣẹlẹ̀ kí n lè ṣe sí ẹ mú dọ́gba ni ẹ mú àyè yẹn dọ́gba pẹ̀lú àyè àwọn tó ń bẹ lẹ́yìn ìmáà nítorí kó fi ṣẹ̀rí àtiwá tí wọ́n bá ti ní nǹkan kan ọ̀dà mùsùlùmí máa pa á tì ní nítòsí lè ṣàkóbá fún sọ̀láàtì wa èèyàn gbọ́dọ̀ lọ́wọ́ nínú ẹ̀ táyà yẹn bá ti ga tọ́ga alágàjù ọba sọ̀láàtì gbogbo oúnjẹ àti ìmáàmù àti ẹ̀ tó tó sẹ́yìn rẹ̀ torí ẹ̀ ká mú dọ́gba eléyìí ni ló lè yanjú àárín yẹn yàtọ̀ sí eléyìí báyìí ẹ̀ríkà náà sallallahu alaihi wasallam sọ̀lẹ́ ọwọ́ adúlá ìtọ́ga níjọ́ yẹn ó ní ẹ̀yọ́ àpé mo ṣe nǹkan kan tẹ̀mí kì í ṣe irú ẹ̀ tẹ́lẹ̀ ibi tá à ń lọ ànábì dúlá ìtọ́ga lónìí kì í sì dúlá ìtọ́ga ju tàwọn máa mú lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ẹ̀yọ́ àpé mo ṣe nǹkan kan tẹ̀mí kì í ṣe irú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ànábì ni mo ṣe bẹ́ẹ̀ ni kẹ́ẹ̀lì bá tara mi kọ́ bẹ́ẹ̀ sì máa ṣe sọ̀láàtì yín sallu kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọ̀láàtì tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pèmí náà ṣe sọ̀lá ǹjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa jẹ̀ mọ́ ẹ rí i pé ànábì ṣe káwọn sọ̀hábà ó lè bá a rí wọ́n lè bá a kọ́ sí rẹ̀ kí ẹ ṣe kárí mi ni wọ́n ń pèlè yẹn bẹ́ẹ̀ náà ló ṣe hajj ó síwájú àwọn sọ̀hábà oníkálukú náà ṣe hajj gẹ́gẹ́ bá ànábì ṣe ń ṣe kọ́lé tó tún yanilẹ́nu jù ní pé ńgbà tí wọ́n dé miqat níbi tá a ti máa gbé ihram haram nígbà wọn débẹ̀ yẹn àwọn sọ̀hábà wọ́n ní kálukú ń dà ní àpò irú dáná bí fẹsẹ̀ lèmi náà fẹsẹ̀ kí á lànà bí fẹsẹ̀ ẹbí bá ti ṣe làánà ọmọ ṣe eléyìí fi hàn wípé ànábì ṣe táwọn èèyàn lè wà wúkọ́ sí rẹ̀ má ti ṣe ṣiṣẹ́ hajj yẹn lọ ń sọ fáwọn sọ̀hábà pé lita akhudhu manasikakum ẹ kọ́ sí bẹ́ẹ̀ ti ṣe ṣiṣẹ́ hajj yẹn lára mi tẹ́lẹ̀ ìbáyé wa ìwọ olùmọ̀ tí wọn náà tó ń gbìyànjú láti ṣe àlàyé apá kan fáwọn èèyàn nínú tí ẹ̀sìn mú wa lọ́nà pé òun ṣe é hàn wọ́n kó lè bá wà wòkọ́sì rẹ̀ èsì kárí mi ni wọ́n ń pèlè yẹn o àyàfi tó bá ṣe pé ń bẹ lẹ́mìí rẹ̀ pípèsè ló ń ṣe kó lè bá rí ọ kó lè bá yàn eléyìí ò ní ọ̀ ajá sí kárí mi torí de eléyìí báyìí kárí mi jẹ́ rí yẹn àdéhìí yìí ń fi hàn wá pé gbogbo ń tá a bá ṣe táwọn èèyàn lè bá rí wa kó lè bá yàn wá aburú tí ń bẹ ń bẹ pọ̀ gan o aburú tí ń bẹ ń bẹ pọ̀ gan ètí sì ń tọ́ka sí ọ̀kan nínú tí ń tọ́ka sí aburú tó wà ń bẹ ní pé anábì ní akhwafu ma akhafu alaykum èyí tó bá mi lẹ́rù jù fún yín eléyìí túmọ̀ sí pé ẹ̀rù tí ń bá anábì sallallahu alaihi wasallam lórí kárí mi yìí ó tún ju ẹ̀rù tí ń bá lẹ́rù lórí wa nípa Masihi Dajjal lọ Masihi Dajjal ó náà ní òkúrò lójú kan eléyìí tó ṣe pé yọ yọjú nígbẹ̀yìn ìgbà tí ó máa pera rẹ̀ ní Allah waras òun kìí ṣe Allah torí pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa kò pé méjì ọ̀kan ṣoṣo náà ni anábì sallallahu alaihi wasallam sì pé ní aláìlálùbáríkà òun náà ni Masih aláìlálùbáríkà torí pé Masih ó lè túmọ̀ sẹ́ni tó lálùbáríkà Masih ó sì lè túmọ̀ sẹ́ni tó lálùbáríkà Masih ti Ànábì Ìsá ọmọ Maryam alayhi salam Masih ti alálùbáríkà ni ṣùgbọ́n Masih ti Dajjal aláìlálùbáríkà ni túmọ̀ rẹ̀ ad-Dajjal òkúrọ́ ó sì tún wá jẹ́ àwọ̀ olójú kan Ànábì sallallahu alaihi wasallam ó ní inna rabbakum laysa bi a'war olúwa ẹlẹ́dàá yín kì í ṣe olójú kan ṣùgbọ́n Masih ad-Dajjal ńkọ́ olójú kan lọ yóò wà nígbẹ̀yìn ìgbà wọ́n sì kọ́ sí agbárí rẹ̀ wọ́n kọ́ sátàrí rẹ̀ níwájú wípé káfíìr kèfèrí ni o ṣùgbọ́n nìkan ò ní rí ká àyàfà àwọn tó ní ìmánì òdodo látijọ́ tí Ọlọ́run bá ti ń ráwọn aránṣẹ́ rẹ̀ sáyé ìní gbogbo wọn ti ń ṣèkìlọ̀ fáwọn èèyàn wọn nípa Masih ad-Dajjal òkúrò olójú kan yìí ìgbé ń bọ̀ ẹ máa sáàdì rẹ ẹ máa sáàdì Ọlọ́run níbi aburú rẹ ẹ sáàdì Ọlọ́run níbi aburú rẹ ẹ sáàdì Ọlọ́run níbi aburú rẹ gẹ́gẹ́ báwa náà ti ṣe máa ń tọrọ lójoojúmọ́ kó tó di pa sálámà nínú sọ́lá àbí wọn ní ìṣe bẹ́ẹ̀ ṣebí tó bá parí àtáyà tán tó sàṣàlátù fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní parí àtáyà rẹ
ṣe bó wá nínú hadith eléyìí tí Imam Muslim gbé jáde báńdà bí ẹ má sálámà ṣáájú kẹ́ ẹ tó sáájú ọlọ́run níbi àwọn aburú nǹkan mẹ́rin òun náà ní pé Allahumma inni a'udhu bika min adabi jahannam wa min adabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal wípé ìwọ ọlọ́run mọ́sáàdì rẹ o níbi ìyà jahannam àti níbi ìyà sàárè àti níbi aburú fìtínà masih ad-dajjal ìdẹ́tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ pé ìjọba àwọn ànábì ọlọ́run lẹ́rù púpọ̀ òun náà ni masih ad-dajjal ọ̀rọ̀ masih ad-dajjal ọba àwọn ànábì ọlọ́run ọba lẹ́rù púpọ̀ ṣùgbọ́n ànábì sallallahu alaihi wa sallam ó fi ń yé wa nínú àdéhìí yìí wípé ọ̀rọ̀ kárìmì ọ̀pọ̀ lẹ́rù gan-an fún wa ju masih ad-dajjal lọ torí ẹ̀yọ́ ọmọ ìyá mi tó ń tẹ́tí gbọ́ mi èyí sì tó fẹ́ jẹ́ kí kárìmì ọgbà ayé rẹ jẹ èyí sì tó fẹ́ jẹ́ kí kárìmì ó jẹ́ ọmọ ní àlùjánnà wọ̀ tó bá di lọ́la al-qiyamah ọ̀yá àtẹ̀tẹ̀ pàtì lónìí ẹ̀rù tí ń bà ànábì sallallahu alaihi wasallam fún wa lórí kárìmì ó tún ju ẹ̀rù tí ń bà fún wa lọ lórí al-masih ad-dajjal kí ló dé tánàbí sallallahu alaihi wasallam sọ pé ìṣẹ́bọsọ́nà ní ẹbọ tó kéré yìí lọ́bùn lẹ́rù jù a sì mọ̀ pé ìṣẹ́bọsọ́nà ó pín sí ẹbọ tó kéré ó pín sí ẹbọ tó tóbi àwọn olùmọ̀ wa nípa Islam wọ́n ní torí pé ìṣẹ́bọsọ́nà ní ẹbọ tó kéré yìí ọwọ́ púpọ̀ ó sì jẹ́ nǹkan tó ṣe pọ̀ rọrùn ṣe pípọ̀ ju ìṣẹ́bọsọ́nà tó tóbi lọ ó sì rọrùn fáwọn èèyàn láti rọ́ọ̀lù pípọ̀ ju bí wọ́n ṣe lè rọ́ọ̀lù ìṣẹ́bọsọ́nà ní ẹbọ tó tóbi lọ torí ní ìsìngbà tí èèyàn náà tí ó bá di pé forí balẹ̀ fún òòṣà ń gbára dálẹ̀ níwájú òòṣà níwájú ère òun náà yóò ti rò dáadáa pé tọ̀ tí táwọn èèyàn bá ṣe ká ọmọdé òun lè gbé yóò rò dáadáa kó tó di kó ṣe léyìn òun náà sì ti mọ ìjọ tẹ̀yìn rẹ̀ jáde torí gbàtà bá ti ká ọmọdé léyìn àti gbọ̀n kèfèrí kò ní tiẹ̀ ní kankan lẹ́nu ṣùgbọ́n ìṣẹ́bọsọ́nà ní ẹbọ tó kéré dárí káwọn èèyàn máa ṣe lọ́pọ̀lọpọ̀ láṣetúnṣe láì jẹ́ pé wọ́n kà kún ìdí ni tó fi jẹ́ ìpè ńlá Ànábì sallallahu alaihi wasallam pa kéèsì wá sí jù. ìjẹ́ tọ́rọ̀ bá rí báyìí á rí wípé Ànábì sallallahu alaihi wasallam kò sàdédé sàlàyé yìí fún wa àfi látàrí àánú àti ìkẹ́dá Ànábì ní sí wa Ànábì ìkẹ́lá Ànábì wa Ànábì tó láàánú wa ni kò sí nǹkan kan torí bẹ́ẹ̀ àfikọ́jọ́ pé Ànábì ti kọ́ wa ó sì pa wá láṣẹ ká ṣe kò sì sí nǹkan kan tá burú bẹ́ẹ̀ àfikọ́jọ́ pé Ànábì ti sàlàyé rẹ̀ fún wa ó sì kọ̀ fún wa láti rọ́ọ̀lù torí délé àṣẹ tí wọ́n bá fi ẹlòmíì fi pààrọ̀ Ànábì sallallahu alaihi wasallam tolo ni gbọ́rọ̀ ta Ànábì òní tẹ̀láṣẹ Ànábì sallallahu alaihi wasallam tó láàánú fún wa tí ń fẹ́ dáadáa fún wa tó sì pé gbogbo tí ó bá ti kó wàhálà bá wa tí ó la wàhálà bọ̀ wá lọ́rùn kò rọrùn fún láti gbé ní lánàá fún wa tí téèyàn bá wá fi tiẹ̀ sílẹ̀ ètò dájú náà ní wípé èyí tí ò da iná lèèyàn padà lọ ra gbálẹ̀ a sì ti mọ̀ ìgbẹ́ni tó bá rí dáadáa tó pọ̀ tí ó tẹ̀lé dájúdájú yóò gbọ̀n máa burú ọlọ́mọṣàwà bẹ́ẹ̀ torí délé ọwọ́ nínú hadith kan النبي صلى الله عليه وسلم ما بعث الله من نبي إلا كان حقا عليه أن يدل أمته على خير ما يعلمه لهم ọlọ́run rán ànábì kan sáwọn èèyàn rí o àyàfi kọjá ipe tó bá mú orí kan gbogbo orí tó bá mọ̀ náà ni ó ṣàlàyé fáwọn èèyàn rẹ̀ kò sì ní máa burú kan tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí wọn àyàfi kọjá kó ti ṣe kìlọ̀kìlọ̀ fún wọn nípa rẹ̀ torí kí iṣẹ́ wọn má bàa bàjẹ́ wọn má bàa dẹni tó ṣe pé kò ní rẹ̀san nígbà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà Ànábì ṣe ń ṣe kìlọ̀ fún wa yìí a sì máa ń gbé gbogbo wa kò sẹ́ni tó ga nínú gbogbo wa tó lè ga tó àwọn sàhábà yìí wọ́n ga nímà wọ́n sì ga nípò wọ́n sì ga ní kásìlọ̀ wọ́n sì ga ní ká nígbàgbọ́ sọ́lọ̀ wọn bá wa ìdí tó bá ṣe pé àwọn ọ̀gá wa àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam bá ń bá sọ̀rọ̀ yìí tààràtà wípé ẹ̀rù kárí mi ó ń bọ̀ fún wa bó wàá làwọn tá a jẹ́ kúrúntù àwa tó ṣe wípé àjàmà kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn sàhábà a jẹ́ pé ẹ̀rù tí ń ba ní fáwa ẹ̀rù tó lè ba ní fún àwa ọ̀pọ̀ púpọ̀ jùlọ ìta Ànábì sallallahu alaihi wa sallam tó ní sí àwọn sàhábà lọ torí délé lọ́dí ọwọ́ wa ibi kájẹ́ni tí wọ́n bẹ̀rù kárí mi jìnnà sí sọ́ra fún ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé tó bá wẹ̀wù ọ̀wọ́ nítorí kárí mi ni tó bá wọ bàtà ọ̀wọ́ nítorí kárí mi ni ààbò tó fi sọ́wọ́ nítorí kárí mi ni ẹ̀mí wa lẹ́rìí tí ọmọ yẹ wọ́wọ́ tí ó tún mọ̀ wá gbó rẹ̀ lẹ́mìí wa tí ọmọ ṣàfihàn sáwọn yẹn bẹ́ẹ̀ ríro aago táwa ń lò ní ẹ̀mí wa ni wọ́n fi bàtà rẹ̀ kan lẹ́ńkù káwọn èèyàn lè bá wó bẹ́ẹ̀ wọ́n lè bá mọ̀ pé ẹni ńlá mọ̀ lélẹ̀ ẹ̀mí wa ni ọmọ kágbádá rẹ̀ òkè tó tún máa dálẹ̀ láti fi hàn àwọn èèyàn pé ohun yìí máa ṣèyàn rẹ̀kùrẹ́kù bíi tiyín jìnnà sí kárí mi kọ̀ dá ẹnì kan sọ pé àwọn ò lè ṣẹ́gun sọ̀rọ̀ náà torí pé gbọ́ tẹ̀ ń sọ ìbáwí ìsọ̀sẹ̀bọ̀ mùsùlùmí là wà Ànábì
sallallahu alaihi wasallam ọ̀gbọ́n tó wá nínú hadith kan ni ó wá nínú hadith níbi tí anabi sallallahu alaihi wasallam tó ti ń sọ wípé Abubakar as-Siddiq radiyallahu anhu olùgbàdì ti wá wọn náà nàbí sọ pé ash-shirku akhfa min dabib an-naml ó ní ìṣẹ́bọsọ́nà ọwẹ́ ó ju ìrìn àwúrèbe lọ ìṣẹ́bọsọ́nà ọwẹ́ ó ju ìrìn àwúrèbe lọ Abubakar as-Siddiq wọn ni ya Rasulullah ila anabi sallallahu alaihi wasallam hal ash-shirku illa ma ubida min dunillah aw ma du'iya ma'a Allah tí nǹkan kan jẹ́ ìṣẹ́bọsọ́nà ju pé kéèyàn máa sin nǹkan mí yàtọ̀ sí Allah lọ ni tí nǹkan kan mí wá ń jẹ́ ìṣẹ́bọsọ́nà ju ká máa pé nǹkan mí yàtọ̀ sọ́nà wọn bá lọ bí anabi wa ni thaqilatka ummuka ọmọ ẹgbẹ́ ìṣẹ́bọsọ́nà eléyìí tó lè ṣẹlẹ̀ nínú àwa mùsùlùmí akhfa min dabibin naml ọkùnkùn ọwẹ́ ju ìrìn àwúrèbe lọ torí di eléyìí nínú hadithi yìí kan náà anabi sallallahu alaihi wasallam sọ pé sọ́ọ̀mà ipe tẹ́ ẹ máa sọ lẹ́nu ọmọ tẹ́tí bọ̀ wọ́n tó ń fanu tó ń wúra rẹ̀ kí tẹ́ ẹ máa sọ lẹ́nu ipe a'tani Allahu wa fulan lágbájá àtọ́nà ló fún mi ní nǹkan yìí lágbájá àti ọlọ́run ló fún mi ní nǹkan yìí ọlọ́run àti lágbájá ló ṣe é ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ ni ta ni lágbájá náà tó fi wá dọ́gba pẹ̀lú ọlọ́run lẹ́nu rẹ̀ bákan náà sísọ tẹ́ ẹ tún máa sọ lawla fulan qatalani fulan tí o bá sì ti lágbájá ni tàmẹ̀dù ọba ti pa mí tí o bá sì ti lágbájá ni tàmẹ̀dù ọba ti pa mí gbogbo eléyìí anabi sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ ní ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ bọ́ ọba bọ́ lọ́wọ́ kan sọmọ kó lè bọ́ lọ́wọ́ mi ṣẹ́bà ń sọ lójoojúmọ́ nígbà tí àwọn atiláwí tán ya wà dúpọ̀ yín níjọ́ ní ṣebí wọn náà ń bẹ́ẹ̀ náà ti sọ pé tí o bá sì tàwọn ajá wọn àwọn ajáhùn àtọ́lọ́hùn lọ́lọ́hùn fi yan wá ọ̀wé ìtọ́ sọ̀rọ̀ wọn ti ṣẹ̀bọ̀ sọ̀rọ̀ bákan náà tí ọba sí ti ní bàbá ìbá ti wà níbi sẹ́yìn ètò ìṣẹ̀bọ̀ sọ̀rọ̀ ọ̀nà tó torí pé ta lélẹ́yìn òun ò sí tẹ́lẹ̀ kò tún ní sí mọ́ngọ̀ ọba yẹn gbọ́dọ̀ sí wá jẹ́ kó ń lọ sí kì í sọ ọlọ́mọ ọba ló ṣe gbogbo eléyìí àfihàn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo ohun tó lè sọ̀yàn di ọ̀sẹ̀ bọ̀ torí délé kárí mi ọ̀dà kápátì o kárí mi ọ̀dà kápátì o ó rí pé mẹ́wàá ni wọn náà máa fa asọmọ́ra rẹ lọ́rùn yọ máa jáde asọmọ́ra rẹ lọ́rùn láti fi hàn àwọn èèyàn pé ẹ̀ wo bí ni ẹ̀ wúru sẹ́tàn ṣe sàṣọ ni ẹ̀ wo bí ni ẹ̀ mọ̀ pé èèyàn pàtàkì lòun ni gbogbo eléyìí ìmọ̀ báyàn ṣẹ́jẹ́ ni yìí sì máa ń sọ̀yàn dá ní òfò torí délé ẹ jẹ́ ká ṣọ́ra fún kárí mi ẹ jẹ́ ká jìnà sí i wọ́n wá ń wọ̀ ẹ́ kò sí máa ṣe láwùjọ ipò àwọn amúra tónítóní èyí sì ń rìn dọ̀tí gbogbo ojoojúmọ́ wọ́n máa rí ọtí mọ́ra ni àwọn èèyàn wọ́n ń pè ọ́ lórí kárí mi wọ́n ń pè ọ́ lálásì hàn nígbà tí wọ́n bá ti mà dọ́dọ̀ náà lọ́kàn rẹ̀ pé kìí ṣe kárí mi ni wọ́n ṣe bí wọ́n ṣe ṣàṣe hàn ìwọ́n kàn múra ní nítorí pé ọ̀fẹ́ràn kò sì fẹ́ jáde lẹ́ni tí ó tì nínú òfin ṣe bóun ṣe ṣeun kò sọ́ọ́dún ní kárí mi lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa torí pé ọlọ́wọ́n ọba yóò wọ ọkàn wa òun ló sì máa ti bẹ nínú gbáyà bálára bá parọ́ ọlọ́run tó dá ọmọ ti bẹ nínú gbáyà rẹ̀ lárakùnrin kan sì sọ fún Ànábì sallallahu alaihi wasallam nígbà tí Ànábì ní tí ìgbéraga tó mọ gẹ́gẹ́ bí ọmọ náà kó máa ń bẹ lọ́kàn èèyàn mà ní wà àlùjánnà ẹnìkan wá ló wò mí igbe ńgbà tí ń bá wẹ̀wù kí n wẹ̀wù tó má kí n wẹ̀wù tó rẹwà wọ́n sì máa tún orí mi ṣe Ànábì sallallahu alaihi wasallam ní eléyìí kọ́ ní ìgbéraga o nítorí pé inna Allaha jamilun yuhibbul jamal ọba tó rẹwà ní Allah ó sì nífẹ̀ẹ́ sí gbogbo tó bá rẹwà tẹ́lẹ̀ ìbá yé wa àwọn àtàrà rẹ̀ máa ń pé wọ́n ń pe lágbájá nìkan oníkárí mi ọ̀sọ́dún oníṣẹ́ àrí mi o lópin ìgbà tó bá ṣe pé nínú ọ̀pá tiẹ̀ òun ní àníyàn sí àrí mi ọlọ́run ọba tó dá wa ní ó sì ṣèdájọ́ kì í ṣèyàn ṣùgbọ́n káwa náà ní fura o bọ́ bá farapamọ́ fún yàn òun lè farapamọ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìdí nì tó fi jẹ́ ọ̀ràn yẹn lórí wa gbé ká sọ̀rọ̀ fún kárí tá a bá rí ká sá ká má dùn tòsí kó náà má bàa rí wa lé mu lẹ́yìn eléyìí olùmọ̀ wa mú hadith Abdullah ibn Mas'ud radiyallahu anhu wa wípé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní man mata wa huwa yad'u min dunillahi niddan dakhala an-nar rawahu al-Bukhari bí gbogbo ẹni tó ṣe gbé ó kú lórí wípé ń pe ẹlòmíì tó fi ṣẹgbẹ̀rà fọ́nà orí bẹ́ẹ̀ ló kulé iná ní ọwọ́ dandan o al-Imam al-Bukhari olùgbé àdéhìí jáde àdéhìí ọba yẹn lẹ́rù gbogbo
lẹ́yìn ọlọ́ báwo láti ṣe máa sin nǹkan mi lẹ́yìn ọlọ́ èyí ti rí táwọn wárí fún nǹkan mi lẹ́yìn ọlọ́ nígbà táwa sì mọ̀ bọ́lọ̀ wọn bá nìkan ló dá nìkan dá wa báwo ló ṣe wá jẹ́ nígbà tó bá kankan pé wọ́n lọ táwọn wá pín láàrin ọlọ́run àtẹlùmí ìdí ni tọ́lọ́wọ́n bá fi sọ fún wa nínú Suratul Baqara àyà 22 ó ní fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má ṣe fi nǹkan kan ṣẹgbẹ̀rà fọlọ́ nígbà tẹ́yìn máa ìpè ọlọ́run ọba kò ní ẹgbẹ̀rà nínú dídá yín báwo lè ṣe wá fẹ́ lómi ṣẹgbẹ̀rà fún nínú ìjọsìn ibi yìí láàdúró ní ọ̀tẹ̀ yìí kó tó tún nípa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Akíndọ́tọ̀ akọ́mọ́kọ́ láti àtàrọ̀ fún àǹfààní ẹ̀jẹ̀ sí bí a ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa àgbáyé Islam ètò tí a gbé kalẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé gbogbo àbọ̀rẹ́rìn àwọn dókítà wa ti bá ní sọ̀rọ̀ léyìí tó pọ̀ ìkíní wọ́n bá ní sọ nípa pé àwa tá a jẹ́ òbí àfikáyà wábò láṣẹ dá káwọn wa náà kan lè bá a dá torí pé bóbi bá ti dá dáadáa òbí apádà máa ọmọ látàrí bẹ́ẹ̀ wọ́n tún akọ aláwọn nǹkan tí a lè ṣe táwọn ọmọ tí wọ́n fi dá pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run lára ẹni pé kájẹ tí ó máa ṣe àdúrà fún ọmọ ìní gbogbo gbà ká sì jìnnà sí pé wọ́n wà nísọ̀ra nípa ṣe kárí mi wọ́n sì jẹ́ àmọ́ ìyàtọ̀ tí ń bẹ láàrin ṣe kárí mi lánìyàn pé káwọn ilé bá fi kọ́ ẹ̀kọ́ àṣàlàyé nǹkan káwọn èèyàn kan lè bá pé àti kéèyàn ṣe nǹkan torí káwọn èèyàn kan lè bá yín kan lè bá lókìkẹ́ rẹ̀ kan lè bá gbé òṣùbà mi ńlá rábàtà fún un. níparí wọ́n tún wà nísọ̀ra nípa ẹbọ ìtúsí bí ọ̀pọ̀lọpọ̀ máa ń dá láti pàṣẹ gbólóhùn ẹnu bí ẹ ṣe kà á lónìí ràn kọ́nà ọ̀bẹ kọjú kó sí ẹnì kọ̀ọ̀kan wa láǹfààní kọjú kó tún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa kọjú kí ó tún ṣe. ṣùgbọ́n kí dókítà wa kó tó di pé wọ́n máa lọ ẹnìkan bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló sì ń text message fi pé kí ààyè ìmáàmù kọ́ ga ju ti máàmù lọ ọlọ́run rí kanú tíra ìmáàmù Málíkì àbáwọn tí wọ́n kọ́ nílànà ìmáàmù Málíkì sáwọn lẹ́yìn ọmọ akéwì ni àbí sí wọn ọmọ bídí àti wọn gbọ́ yé tẹ̀fẹ́ sọ pé ọ̀lẹ́tọ̀. alhamdulillah níta kan nínú tíra àwọn Màlíkíyà nípa pé ayé imam tó bá ga ju ti máàmù lọ kò síbi tí wọ́n ti sọ pé ó lè ga ju ti máàmù lọ bó bá ti ṣe wòyìn kẹ́ ẹ má bó bá ti ṣe wòyìn kẹ́ ẹ gbé sókè níta wọn sọ ní pé níta kórìíra ni ṣùgbọ́n tó bá mọ ní òde wọn àtẹ́lẹwọ́ kan àwọn kórìíra rẹ̀ kò síbi tí wọ́n ti sọ pé ẹ lè ṣe kójú àtẹ́lẹwọ́ kan lọ àtẹ́lẹwọ́ kan gan wọn làwọn kórìíra rẹ̀ ṣé tó máa ti wá ní wọn kórìíra nǹkan wọn túmọ̀ sí pé kárọ́ọ̀lù ni kò túmọ̀ sí pé kárọ́ọ̀lù so lẹ́yìn náà ìgbà tí Málíkì bá sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam sì wá nú àdìsí látọ̀dọ̀ rẹ̀ pé kọ̀tọ̀ sẹ́mi pé tẹ́yìn bá ní ti Ìmáàmù Málíkì lọ wọ́n tẹ̀lé wọn fìtà Ànábì ilẹ̀ ọ̀hún wá wàhálà fúnra rẹ̀ ni a sì ti mà ìgbé Ìmáàmù Málíkì gan ọ̀jẹ̀ gbà kọ́ fọ̀rọ̀ Ànábì sílẹ̀ kọ́ wá jẹ́ pé tòun ló fún lọ́la ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́. kọ́lá máa lè san ọ̀sán wa ní ẹ̀sán olóore ó dàbí ni pé bí yóò ṣe máa lálẹ́ tó ní ọ̀nà tí Yorùbá sọ pé máa dé máa gẹ̀ ìgbẹ́ ìgbẹ́jú báyìí ò ní àlà fún fìlà fáfẹ́ ìjọba fẹ́ pé àwọn dọ́tọ̀ wa ẹ̀gbọ́n sórí 08032850466 títí ọjọ́ mẹ́jọ lágbára náà bá ọmọ yín lẹ́sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal náà sàlámà.